dúpẹ́ ní ẹ̀kan sí apàdọ́gbà pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún oore àǹfààní tí ọlọ́ọ̀bọ̀ Allah tó tó fún wa ó ṣẹ́wà kù sí orí ìpẹ̀ títí dàsìkò yìí ó ní ká máa bẹ́lẹ́bẹ́lẹ́ pẹ̀lú àlàáfíà ọlọ́ adúpẹ́ ò ìtọ́lọ̀ bá ṣe fún àyà máa lóore abẹ́ ọlọ́ọ̀bọ̀ Allah kó ṣe àlékún rẹ̀ wa kó ṣàlékún dáadáa wa ẹ̀mí gígùn àlàáfíà rẹ̀ àrísìkí àlékún ìgbàgbọ́ àlékún àgbọ́yé nínú ẹ̀sìn àwa mùsùlùmí Ọlọ́run kó ṣàlékún fún wa ọba tó sì léyìn fún wa náà lọ́ba tí a jẹ́ rí pé ẹyọkan ní kòkó méjì o náà ni ọba olùṣẹ̀dá ọba olùṣàkóso ọba olùtọ́jú ọba olùpèsè ọba tí ìkàkọ̀ pamọ́ fún lábẹ́ sánmà àtilẹ̀ mímọ́ fún ọlọ́ọba náà o náà ni ọba wa mùsùlùmí ọba tó pa wá láṣẹ ká jẹ́rú fún ọba tó ṣàlàyé ìlànà ìgbàgbọ́ tí ò rújú fún wa ọba tó pa wá ní àṣẹ ẹ̀sìn tó lálàáfíà ọba tó lè wá kúrò nígbò tí bá jẹ́ ẹbọ àti ìsorí kókó sọ́lọ́hun àti ìyàbàrà kó nú ẹ̀sìn ọba tó má kangakanga kó nú gbogbo nǹkan táwọn èèyàn tó mú pọ̀ ma ọba tí ó ní gbákejì kò lẹ́lẹ́gbẹ́ kò lálábíjọ mímọ́ fún ọlọ́ọ̀bá náà pípọ̀ níbùkún ọlọ́ọ̀bá náà ọba iná lágbàgbọ́ tọkàntọkàn ọba iná là ń wà ìrànlọ́wọ́ rẹ̀ lórí gbogbo àdáwọlé wá gbogbo ìgbà ọba iná ń sáàdé kúrò gbogbo tí ń jẹ́ aburú ajẹ́rìpọ̀lọ́ ọba ẹ̀kùsọ ní olórúkọ lọ́ba kan òun ló ní kagbá gbogbo gbogbo ọpọ́ ẹ̀tẹ̀ ní ṣe ajẹ́rìpọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rọ ọlọ́ba ní ṣe òṣèré ní ṣe ẹni olóore jù ní àwọn ẹ̀dọ́ Ọlọ́run anábí Muhammad ẹni olóore jù ní ká gbọ́ náà bá gbọ́ anábí Muhammad ẹni olóore jù ní ká jọ́sìn fún Ọlọ́run anábí Muhammad ó náà ni olùtọ́nisọ́nà ìrọ̀lọ́run ìkẹ́ ìgẹ̀ rẹ̀ bá ní fún anábí Muhammad gbogbo àwọn anábí Ọlọ́run òṣìṣẹ́ ọlọ́ba jẹ́ síwájú rẹ̀ bá ní sí kẹ́gẹ̀rẹ̀ fún wọn àwọn ará ilé ànábì tí a jẹ́ ní mímọ́ bá sì kẹ́gẹ̀rẹ̀ fún wọn àwọn sàábé rẹ̀ tí a jẹ́ ní ẹ̀sà bá ní sì kẹ́gẹ̀rẹ̀ fún wọn àti gbogbo ẹnikẹ́ni tó tẹ̀lé wọn ti lójú tí ó ti di ọjọ́ gbẹ̀dẹ̀ àlìkíyàmá káwa náà kó sírò wa máa ló sì kẹ́gẹ̀rẹ̀ fún àtàwọn àrọmọdọ́mọ wa amma ba'd lẹ́yìn ilé ẹ̀rí àkọlé tó bá wà tó ní àkọlé ńlá ní tàbí kí a farabalẹ̀ gbọ́ torí pé nínú àwọn awuyewuyewuyewuye nínú àwọn rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ nínú ẹ̀sìn àwa mùsùlùmí ni tó ti dá ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ rú tó ti kó ọ̀pọ̀lọpọ̀ sínú ìrújú ẹ̀sìn ẹ̀rì o náà ni àwọn ìjọ kan tó ṣe fara hayé nílẹ̀ Yorùbá wa yìí tí wọ́n ń pè ní
MQK. Ojú wo lẹ̀sìn fi wo ìjọ yìí? Ẹ̀sìn àwa mùsùlùmí, ẹ̀sìn Islam tí Ànábì mú wá, kí ni bá tán ẹ̀sìn wá pẹ̀lú irú ìjọba yìí? Alhum minna, sára wa ni wọ́n ṣe. Aw laysu minna, àbákẹ́ sára wa. Aláti yẹ̀wò. Síwájú ká tó máa bọ́rọ̀ lọ, gẹ́gẹ́ bí ìṣe àwa mùsùlùmí ta jogún ẹ̀ látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu ta jogún ẹ̀ látọ̀dọ̀ àwọn sàábé radiyallahu ta'ala anhum. Wọ́n bá fẹ́ bá ayé sọ̀rọ̀ tó fẹ́ ṣe kútúbà, a ní ká páyọ̀ Ọlọ́run. Èmi náà mo wá ń para mi láṣẹ, mo ń gbára mi níyànjú, àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wá, gbígbọ́dọ̀ wá ẹnìkọ̀ọ̀kan wá ẹ̀jẹ̀ apáyọ̀ Ọlọ́run. Ìpáyọ̀ Ọlọ́run náà ni gbòǹgbò tí ìgbésí ayé mùmínì dólé lórí. Inú Surat Al-Imran chapter 3 aya 102, ọlọ́ni yá ayyuhal ladhina amanu, ọlọ́lá pẹ̀ntẹ́ ẹgbẹ̀lọ́wọ́ bá gbọ́, taqullaha haqqa tuqatihi, ẹ̀páyọ̀ Ọlọ́run ní pápá ìpáyọ̀ Ọlọ́run, wala tamutunna illa wa antum muslimun, ẹ sì gbọ́dọ̀ kú, ẹ gbọ́dọ̀ kú gbunduku. Níjọ́ tẹ́ bá kú, tẹ́ bá fẹ́ kúkú rẹ̀, àbí kẹ́ kú lẹ́yìn tó jẹ́ mùsùlùmí. Inú Suratul Nisa àyà alákọ̀ọ́kọ́, Ọlọ́run ya ayyuhan nasu taqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida wa khalaqa minha zawjaha wa batha minhuma rijalan kathiran wa nisaa wattaqullaha alladhi tasaaluna bihi wal arhama innallaha kana alaykum raqiba. Ọlọ́run ló ń pè yín ẹ̀pá Ọlọ́run ọba tó dá yín látara ẹ̀mí kan, tó wá dá látara ẹ̀mí kan yìí ìyàwó ẹ̀, tó wá kó jáde látara àméjèèjì àwọn ọkùnrin tí wọ́n pọ̀, àwọn obìnrin tí wọ́n pọ̀. Ọlọ́run ẹ̀pá Ọlọ́run tẹ́ máa fi bẹ ara yín, torí Ọlọ́run ẹ fún mi, torí Ọlọ́run ẹ bùn mi, torí Ọlọ́run ẹ ṣe mí láàánú. Ẹ̀pá okùn ẹbí tẹ́ máa fi bẹ̀rẹ̀ yín wọlá ẹbí wọlá àjọ bí. Ẹ̀sì máa pé kò sáàsì gbé fọ́lọ́run o. Ọlọ́run ọba àlékẹ́ ọlá gbogbo tẹ́ẹ̀sì pátá lóńwò yìí. Ní àṣìgbé kan tẹ́lẹ̀sì fọ́lọ́run. Tàbí ní Suratul Ahzab Quran chapter 3 ní àyà 69 tàbí àyà 71 Ọlọ́run ya ayyuhal ladhina amanu ìgbọ́lọ́wọ́ bá gbọ́, taqullaha àní ẹ̀páyọ̀ Ọlọ́run wa qulu qawlan sadida. Pàtàbí máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó dáa ní ọmọ jáde ní ọ̀rọ̀ tó lè mú ìsorí lọ́dọ̀ Ọlọ́run ní ẹjọ́ máa jáde ní ẹnu yín. Yuslih lakum a'malakum, Ọlọ́run bá ṣe àtúnṣe ṣẹ́yìn, wa yaghfir lakum dhunubakum, yóò forí ẹ̀ṣẹ̀ yín jì yín. Wa yuti'u rasulahu, ẹ bá tẹ̀lé àṣẹ Ọlọ́run tó tẹ̀lé òṣìṣẹ́, faqad faza fawzan azima, ó ti jèrè lérè tó pọ̀. Ẹ wo àwọn ayé àtàkà fún ayé, àwọn ayé àtàkà fún bẹ̀rẹ̀ ọkọ̀ tó bá nìyẹn. Quran chapter 3
102, chapter 4, verse 1, chapter 33, verse 70 and 71. Ó ń bèèrè wá lè bèèrè pé màmá na taqwa Allah. Kí ni túnmọ̀ páyọ Ọlọ́run tí Ànábì máa ń tẹnu mọ́ ní gbogbo ìgbà? Ìtumọ̀ ẹ̀ pọ̀ lọ́dọ̀ àwọn àfẹ́sì. Lọ́dọ̀ Àlì radiyallahu ta'ala anhu, àwọn àfáà mú àwọn gbólóhùn kan jáde pé ọ̀dọ̀ Àlì ti wá pẹ́nu táà ń pẹ́ nípa ẹ̀ Ọlọ́run o náà ni al-i'tiqad ala al-jalil, ìgbára lọ́lọ́run tó gbọngbọ́n, ìfaratì Ọlọ́run tó gbọngbọ́n, wal-amalu bi-tanzil, kásì sọ tọ́nà ọba sọ̀kalẹ̀ ní táà máa lò tí Al-Qur'an Karim. ẹ̀rí gbára lé Ọlọ́run tó gbọngbọ́n, ìfaratì Ọlọ́run, kásì máa lò Al-Qur'an, wal-qana'a bil-qalil, kí díẹ̀ tọ́lọ́run bá ṣe fún wa káìjọ tó wa, wal-istidad li yawmi rahil, kásì máa múra lẹ́jọ́ tá kù. Àwọn kan ní Àlì ló wí bẹ́ẹ̀, ṣùgbọ́n èyí tí ó kéré jù lọ́tọ̀dọ̀ àfáwà Abdullahi ibn Mas'ud radiyallahu anhu, ó ní tá ń pè nípa Ọlọ́run, ó náà ní tá ń pè ní imtithalu bi awamirillahi, ká dá wọn máa ṣe Ọlọ́run ọba ma ká sì máa ṣe, wa ijtinab an nawahihi, ká sì máa má débi Ọlọ́run ká jìnà sí, fil ma'murat wa tarku manhiyat, ìmá tẹ̀lé àṣẹ tọ́lọ̀ bá pa, eléyìí ni àwọn àṣẹ Ọlọ́run ká máa tẹ̀lé, ilé la má débi Ọlọ́run ká jìnà sí. Inú àṣẹ Ọlọ́run ó ní tawhidullah, ìsọ́lọ́bà lọ́kan ṣoṣo, àṣẹ Ọlọ́run ni fi uluhiyyati, nípa gbóhùn lọ́lọ́run tá a gbọ́dọ̀ máa sìn, wa rububiyyati, agbọ́gbàgbọ́ ń lọba alákòóso tí ń darí gbogbo nǹkan, tí ó fi ìdarí nǹkan kan sí ìkàpá ẹnìkan tó wá lè dá sí, àgbébọ́lọ́ tó fẹ́ kíkà lọ ìlélẹ̀. wa fi asma'ihi, ìmọ̀lá ọba alákòóso lórí àwọn orúkọ Ọlọ́run, kásílọ́ àṣò lárúkọ rẹ̀. wa fi sifatihi, kásẹ̀ lọ́kan tó lórí àwọn òròyìn rẹ̀, wà fa'alihi, àtàwọn ṣe rẹ̀. Ó wà nínú àṣẹ Ọlọ́run, ó wà nínú ma'murat tó lọ́pàá aláṣẹ. Bẹ́ẹ̀ náà ash-shirk, ìṣẹbọ pẹ̀lú Ọlọ́run, nínú al-manhiyat, inú àwọn kan tọ́lọ́ bá lè wà kó díẹ̀ àgbọ̀ jẹ́lẹ́bọ, àgbọ̀ mú nǹkan kan mọ́ lọ́un pàbí kìkan náà tó. Inú kan tó máa ń tóbi lọ́dọ̀ mẹ́ẹ̀dẹ́ èèyàn láwọn ànábì Ọlọ́run, àgbọ̀ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Inú ẹ̀ náà ni àwọn màláíkà, àgbọ̀ ṣẹbọ pẹ̀lú àwọn màláíkà. Inú ẹ̀ náà làwọn àlìjẹ̀nú, àgbọ̀ ṣẹbọ pẹ̀lú àwọn àlìjẹ̀nú. Inú ẹ̀ náà ni awliya'ullah, àwọn wòlí Ọlọ́run, àwọn èèyàn ńlá láàrin wa tí wọ́n sin lọ, tí wọ́n gbóyè, tí wọ́n ń rí àwọn àmì ìyàtọ̀ nínú ìgbésí ayé wọn, àgbọ̀ ṣẹbọ pẹ̀lú wọn, káwà wọ́n ṣẹbọ pẹ̀lú Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni àwọn àfáà wa, àwọn olùmọ̀, àgbọ̀ mú wọn káwà fi kásùsẹ́bọ̀ látara wọn tàbí kọlọ́lọ́. Gbogbo lè lọ́gbọ́dọ̀ yé mùsùlùmí. Ẹ̀rì túnmọ́lẹ̀ ní àwọn òrùrí kan dìde lórí ilẹ̀ ayé
zahiratun ijtima'iyya àwùjọ ló bí àwọn àròrí yìí àwọn àròrí àwọn kan bẹ́ẹ̀bẹ́ tó lè pé bátara bí èso bí irúgbìn ní john ṣùgbọ́n lónìí ó ti di gbogbo ó ti di eléso nínú ẹni dáńpẹ̀ ní fikratu al-ilhad ìròrí kọ̀sọ́lọ́n wọ́n ń pè ní al-mulhidun àwọn tí wọ́n ní kọ̀sọ́lọ́n ó wá pọ̀ àmì àlọ́ straight was inkaru al-khaliq mutlakan àní ọ̀sọ́lọ́n táwọn èèyàn ó sì gbà lọ́wọ́ wọn tó kún wọ́n ní àwọn nadoriyat wọ́n láwọn agbárí tí a fẹ́ hùn fáyé àmì ò ní lọ straight wọ́n mọ̀ pẹ̀lẹ́gọ́ ni ṣùgbọ́n hádàbù wọn aim objective wọn kọ̀sọ́lọ́ ní bẹ̀bẹ̀ wọ́n wo àyíká tàbá gbé wá báyìí wọ́n nígbà lọ́wọ́ wa ẹjá lọ lọ́rùn mọ́lẹ̀ ká lọ sí bí ẹ ti lọ́nu torí ẹ̀ ló fi di ọ̀rọ̀ ẹ̀ fún àwọn àfẹ́ẹ̀sì tí a bá ti ń kẹfẹ́ àwọn nǹkan wọ̀nyí kí wọ́n dìde sí àgàgà àwọn àfẹ́ẹ̀sì tí ọkàn balẹ̀ sí tí àwọn èèyàn nígbẹ̀kẹ̀lé nú wọn tí wọ́n fọkàntán wọn àwọn eléyìí ò lè sọ wá nù nínú ẹ̀sìn tó pé ìsọnù ẹ̀sìn Ànábì ti kìlọ̀ ẹ̀fà ẹ̀pọ̀tọ̀ lọ sallallahu alaihi wasallam ìsìláàmù tẹ́ ń wò yìí Ànábì ò fi wá sínú òkùnkùn wọ́n ní tarakana ala mahja bayda layluha kannahariha la yazigu anha illa halikun wọ́n ní ìjọ Ànábì fẹ́ fi alẹ́ ó fi wá lẹ́ sínú mọ́lẹ̀ pọ̀yàn tó mọ́lẹ̀ tó kílíà mahja bayda tí ó sí ìrújú ń bẹ̀ wọ́n lánàá bí lọ sọ bẹ́ ẹ̀yin ọmọ mi mo fi sí orí ìmọ́lẹ̀ tó mọ́lẹ̀ pọ̀yàn àtọ̀sán àtòrú ẹ̀ kò sókùnkùn bẹ́ la yazigu anha ẹnìkan wá ní kó níbi mo fi sí kó deviate illa halikun yóò parun yóò dẹni parun ni títà bá ayé rẹ̀ ó dàrú orí ó dàrú inú súratù An'am ní àyà 153 ọlọ́ni wa anna hadha sirati mustaqima ọlọ́nílé lójú ọ̀nà èmi ọlọ́run tó tọ́ fattabi'u oníkẹtẹ̀lẹ̀ wala tattabi'u subula ẹ má tẹ̀lé àwọn ọ̀nà oríṣiríṣi fatafarraqa bikum an sabilihi kọmọ mú yí kó lójú ọ̀nà ọlọ́run dhalikum wassaakum bihi ilé ìlú wọn lọ́bàá bí ń ṣe kìlọ̀ fún yín la'allakum tattaqun tẹbà páyọ̀ lọ abúlé Mas'ud radiyallahu ta'ala ní mọ́sán ní mọ́mọ́ Ahmad oníjọ́dá anábí kí áyà ẹ̀fáwọn anábí wá sí practical ó ní anábí wá mú ọ̀pá ó wá fa ìlà kan báyìí straight tó wà fásọ̀dọ̀ rẹ̀ tó lọ straight
ó wá fa àwọn àlà sí ẹgbẹ́ ọ̀tún tó wá já ìlà yìí, ẹgbẹ́ àlàáfíà tó wá já ìlà yìí, ó lọ́tọ̀ pé hádà eléyìí tó tọ́ yìí ó náà lọ́nà Ọlọ́run. Ráwọn eléyìí tó wá já yìí wọ́n wá lù já ìsìláàmù yìí, àwọn ọ̀nà tọ́lọ̀ bá ń sọ fún ìlú. Ó ní wà máa mi ń sẹ̀ bí ilé ń bímọ lọ́nà. Ó ní òṣojú ọ̀nà kaná ojú ọ̀nà ìlà ṣaitọ́nù yádù ilé yóò ní ìsúnú àwọn èèyàn tó ma pẹ̀pẹ̀ lọ síbẹ̀. Ìyẹn ló jẹ́ mọ̀ pé àwọn nǹkan ó dìde nú ẹ̀sìn wa lóṣìírí tí wọ́n ó sì pè ní Islam. Wal Islam bari kúlà bàrá tí Islam sí makagaga kò mẹ́. Islam ní principle, ó ní fundamental, ó ní al-mabadi wal-usul wal-usus tó pé lógún ìrìn àní. Gbogbo ń dáa bá gbé dìde tó lè má fi Ọlọ́run sípò tọ́lọ́run bá wà, kò sẹ́ torí ó gbé dìde agbádànù ni. Gbóndá bá gbé dìde tó lè má fi àwọn ànábí Ọlọ́run sípò táwọn ànábí Ọlọ́run bá wà, agbádànù ni. Gbóndá bá gbé dìde tó lè má fi àwọn ìwé Ọlọ́run àkàgà Al-Qur'an síbi tó yẹ kó wà, agbádànù ni. Gbóndá bá gbé dìde tó lè má gbé ọ̀rọ̀ àlìkíámà síbi tí Ọlọ́run bá gbé tánàbí gbé sí, agbádànù ni. Gbogbo tá bá gbé dìde tó gbogbo ń tá ń pè ní ìlànà ìjọsìn bí ìrun kíkí, àwẹ̀ gbígbà, sàká yíyọ, ájì ṣíṣe àti bẹ́ẹ̀ lọ, agbádànù ni. Torí díẹ̀ lọ́sọ̀nà fún ẹni mùsùlùmí kẹma tí a ń pè ní al-mabadi wal-usul wal-usus, àwọn ìpìlẹ̀, àwọn gbòǹgbò tí èèyàn méjì ò gbọdọ̀ yapa ẹnu sí. Táwọn méjì bá ti yapa ẹnu sí àwọn nǹkan wọ̀nyí, ẹnìkan máa jẹ́ mùsùlùmí, ẹnìkan máa jẹ́ kèfèrí. Láàyè ò fi sí fún agbárí ní ẹ̀sà àwọn mùsùlùmí, àlègbàgbárí láàyè. Ilé jẹ́ kókó ọ̀rọ̀ kan lẹ́nu. Kí ló jẹ́ máa pàṣàmọ̀ ọ̀rọ̀ báyìí ní pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí pé àwọn bẹ̀rẹ̀ sí sẹ́ndì oríṣiríṣi fídíò pé àwọn kan dé o sáàrin àwọn mùsùlùmí o, pé ẹgbẹ́ kan ni wọ́n, pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni wọ́n pè ní RMQK. Fídíò wọn rí ẹwọ́, mo sì jókòó mọ́ wọ́ látòkèdélẹ̀ lóṣìíríṣìí. Ọ̀kan bọ́ta sọ̀sọ̀kúsọ lọ, mo wá rí pé ìsọkúsọ yìí wàhálà ńlá ni. Ẹnìkan wá bọ́ tó fẹ́ tó ṣe, òun gan wá rẹ̀ ó búta kọ́kọ́ lọ. Ayé ma parọ́ fáwà, ẹ ma lágbárí. Nígbà fẹ́ bẹ̀rẹ̀ pọ̀fẹ́sà tó ṣe, sọ dákọ́ ló sọ dọ́kà náàbì, sọ sàlátù fún ànàbì, gbóná tí ń sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Àwa kọjẹ́ ń tẹ́ẹ̀tàn, ẹ̀yí ṣe mùsùlùmí gbogbo ẹnọ́gbà. Ẹ ń bá pè ní mùsùlùmí náà kìí ṣe mùsùlùmí. Ẹ ń bá ṣe méjì sí ìsìláàmù yín pẹ̀lú ohun tẹ́ ń wí tó ṣe méjì sí ọ̀nà kìí ṣe mùsùlùmí. Ọmọlẹ́yìn àlìjẹ̀nú ni yín, àlìjẹ̀nú lẹ̀ ń bá ṣe. Kí ni jẹ́ mi inú ìsìláàmù, kí ni jẹ́ mi inú ìsìláàmù lẹ́tìrí. Bẹ́ẹ̀ bá tẹ̀fẹ́ parọ́ ilẹ̀ parọ́ wọn kan tó ẹ̀rẹ́ mìíràn bá sọ̀rọ̀ ní orílẹ̀ ayé lè ní tí a bá ní àwọn olómọ̀ ń pa àlìjẹ̀nú, tí a kọ́ ń pa àlìjẹ̀nú, tí a ká ń pa wọn, tí ń gbá ọba ìkàyàn mẹ́wàá ní Nàìjíríà wà dárúkọ mi. Ọ̀rọ̀ tá ti yanjú láti 80s. A ti parí ẹ̀
gbogbo tí ń bẹ lára pátá àlìjànú ní bẹ́ẹ̀ Ọlọ́run tó àṣírí yín pọ̀ torí díẹ̀ ẹnìkanlẹ̀mí àgbà arul akbar Ànábì ti sọ ṣètọ́nù ní jẹ́bẹ̀ Ànábì wà máa min sabilin illa ṣètọ́nù yad'u ilayhi Ànábì náà ní sọ́nà kan àbíkẹ́ rí èsù kan tí ó dìde ẹ̀mí àgbà yẹn ṣètọ́nù nínú Islam tọ́gùtù ní gbogbo ẹnlọ́gbà pẹ̀lú gbogbo ẹ̀ilẹ́ sọ pé tí ń ṣe nìyẹn o gbogbo tẹ́ ní wí yíó àwọn tánà bí rí fàá tálùkọ́ ní sọfà sínú wọ́n ní pé bàbá tá ń sọ yìí wọ́n ní Abẹ́òkúta ó náà ní ó fi ibìjókòó sí tí ń pè lẹ́mí àgbà yìí ọlọ́nsánú wà ẹ̀rì wọ́n láwọn èsè ìjọ ẹ̀sìn ìjọ kẹwàá ní àríwòtá ń pa kẹ́rẹ̀ sí ẹ̀rì ìjọ ẹ̀sìn náà ní yìí ìlànà ẹ̀sìn kan náà ní àwọn ẹ̀sìn kan bẹ ní ó ti gbòrò jù ní Egypt wọ́n pè ní abdatu shaitan àwọn tí a gbé ṣùgbọ́n lọ́lọ́n wọ́n fi pamọ́ wọ́n ní aim objective tí a gbé ẹ̀sù lọ́lọ́n wọ́n torí pán rí pé akẹ́lẹ̀ ẹ̀sù ó lè takọ lọ́n torí díẹ̀ ọlọ́lù náà wọ́n sì lánàá jọ sí wọn rẹ̀gẹ̀dẹ̀ àwọn tàà bá kà nípa tàrí ládìyà ìtàn ẹ̀sìn ìtẹ́yìnà gbédé ẹ̀sìn ni ẹ̀nkílẹ̀ mú rohaniya spirit pé ìjọ ẹ̀mí kí ni jẹ́jọ ẹ̀mí ẹ̀sọ́n tó wà kí ni ìjọ ẹ̀mí níbo ló ti wá ẹ̀rì ẹ̀ ń sọ pé ń bẹ alimli pàtí ní ìmọ̀ àkọ́kọ́ kí ni jẹ́ bẹ́ àṣepọ̀ láàrin ọmọ ẹ̀rí àtàlìjànà ẹ wá fẹ́ fi Islam bójú ẹni ẹ̀lẹ̀ pé ẹni tó ti kú ẹ̀lẹ̀ pé dìde sí tuntun wá ní inú ọ̀rọ̀ àlìjàn odidi ọ̀rọ̀ ní istidọ́rù láríwá bóòná sí pé ẹ̀mí tó ti lọ jáde táwọn bá ti sí jálẹ̀ rẹ̀gẹ́dẹ̀ àlìjàn ní bẹ́ẹ̀bẹ́ kọ̀rí inú ẹni kejì ẹni ó kú àṣírí ti tú pátápátá ẹ̀yin náà tẹ́ ń gbà pàṣẹ tẹ́ ń gbà tàjẹ́ pẹ̀lú wọn kẹmọ̀ pé ìrànú ní o jàmáà yẹn jàmáà tó ń dọ́ọ̀lá tó ń káfíra tó ìjọ tó ti sọnù ní kèfèrí ni wọ́n ẹni ó bá wà nínú ẹ̀ tó bá fẹ́ padà sísá yọ́ sẹ̀sẹ̀ wẹ̀ ní yóò sì gbọ́dọ̀ ṣe ṣákù sí kúfùrù wọn kò wá sí ìbúdẹ́ tí wọ́n ń rágbára lọ́dọ̀ àwọn àlìjànú wọ́n sọ fún yín Ọlọ́run ti tó àṣírí yẹn fáwà tí wọ́n náà bá délé ló wà Al-Qur'ani rẹ̀ ma fún ẹ ní àyàbí méjì Suratu An'am Quran chapter 6 ayah 128 sí 132 ọlọ́ọ̀bù fi wá sínú òkùnkùn ọlọ́ni wa yawma yahshuruhum jami'a ọlọ́nbá sí lólé ayé lọ ẹ̀yìn ọmọ èdè níhà ọjọ́ kan ń bọ̀ tí ò ní sáyé mọ́ yẹlọ́jọ́ gbínà kìámà
gbogbo ẹni wá ti lọ látàrí Ádámà àwa iná lọ àtẹ̀mí àgbà àtẹ̀mí ọmọdé àtọ́gbọ́n àtọ́bìnrin wà gbà láàlọ́ ọ̀tọ̀bá wá lọ tán Ọlọ́run wa yawma yahshuruhum jami'an jọ tó kó gbá àwọn èèyàn jọ lápapọ̀ ya ma'shal jinni a wà tó pé èèyàn àlìjànú Ọlọ́run wa kó sáwọn àlìjànú tó pé al-insu wal-jinnu mukallafun torí pé àwa àtàlìjànú nínú ẹ̀dá tọ́lọ́run bá dá ni Ọlọ́run bá la ẹ̀sìn bọ̀ lọ́rùn kò sẹ́ tọ́lọ́run tó lẹ́sìn bọ̀ lọ́rùn mọ́jú àwa àtàlìjànú lọ ẹgbẹ́lọ́ ń gbọ́ àwa àtàlìjànú ni ẹ máa kírun àwa àtàlìjànú ni ẹ máa gbààwẹ̀ àwa àtàlìjànú ni torí díẹ̀ Ọlọ́run tó dáwà kó gbogbo ìyànjọ́ Ọlọ́run wá kọjú sálìjànú àwọn àlìjànú látara ipa wọn láyé àtàì fúra ọmọ ẹ̀dẹ́nìyàn àtàì ní àwọn àfáà tí wọ́n máa ṣàlàyé àkídà fún wa tó mú gbogbo ẹ̀dàrú Ọlọ́run wá pè àwọn àlìjànú kí l'Ọlọ́run fẹ́ bá wọn sọ qad istaktharitum minal insi Ọlọ́run ní a rí pé ẹ ṣiṣẹ́ lára àwọn èèyàn pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sọnù tí wọ́n di ọmọ iná lè ní tí wọ́n wọ ní ìmì ọlọ́ọ̀bá lè ní ẹ̀yin lẹ́fà ẹ̀yin lẹ́sọ̀ pọ̀lọpọ̀ ọmọ ẹ̀dẹ́ ẹ̀dọ́ ọmọ náà àlìjànú ló máa ń bá sọ̀rọ̀ ẹ wá gbọ́ ni wa qala awliya'uhu minal insi ọlọ́nlẹ́jọ́ wà fèsì àjẹ̀nú wà fèsì àjẹ̀nú dákẹ́ ọlọ́ni àwọn ọ̀rẹ́ ayò àwọn tí a ń bá àlìjànú ṣe láyé ń bí gẹ́bí àwọn ẹ̀mí àgbáyé àti gbogbo àwọn ọjọ́ yẹn ọ̀nà wọn àsọ̀rọ̀ kí lọ́rọ̀ wọn ní Rabbana ìrẹ́lọ́ọ̀bá wa istamta'a ba'duna bi ba'din agbádùn ara wa láyé wọ́n náà ma istamta'a enjoy wọ́n enjoy ara enjoyment torí díẹ̀ tí a bá kó sọ́wọ́ àlìjànú bí a ṣe kó sí ewó sọ́rọ̀kún bẹ́ tí wọ́n ma dáwọn àǹfààní wọ́n ní ìtọ́jọ́ pọ̀lọpọ̀ àwọn ọmọ ilé kí àwọn àfá ilé kí lọ́bẹ̀ wọ́n ní rí àǹfààní bẹ́ wọ́n ti ń jẹ́ wà nísìn alìgámọ̀ tí dé agbádùn ara wa láyé àwọn àlìjànú gbádùn wa wọ́n náà gbádùn wọn ó ní tí ẹni a máa ṣe tá ń ṣe ó tàwà náà rí tó lọ́rọ̀ wọn tí wọ́n ń ṣe fún wa kò tí ìtàn Ọlọ́ni wa balagina ajalana alladhi ajjalta lana títí tí a fi lólé ayé iye àsìkò tàà láàlò àwọn èèyàn tàà fi lò àwọn àlìjànú àti tó ní wọ́n lò tí a fi lò ẹ̀mí àwọn àlìjànú máa ń gùn sí wa lọ àwọn ìtì máa ń kú ẹ̀mí wọ́n máa ń gùn gan omi máa ń lo million of years ìjọ kan tàà ń sa àdúrà ansẹ̀rúkíà kan ẹ̀jẹ̀ kan wá dáhùn lára ẹ̀dásùkíà yẹn fún àwárí pé òun àgbàlagbà ní inú ọmọ táwà bí dáwà jọ ṣe rúkíyà ọmọ yẹ wá yájú sálìjànú yẹn oníṣọ́ mọ̀ pé àgbàlagbà ní mí ní tí mọ̀ ń ṣẹgbẹ́ ẹni ó ní wo síwájú àfáà rẹ̀ ń pọ̀ wálé ẹ má bínú ẹ̀tọ́ ọmọ ọdún mélòó ní ìsìn mi ò mọ̀ mọ́kànmọ̀ yí pé Ànábì tẹ́ ń pè ní àná Ibrahim yẹn ìṣẹ́jú wa náà fi bí bàbá àgbànú ìṣẹ́jú wa náà fi bí ẹgbọ́gà bọ́lá Ànábì Muhammad ọlọ́mọ ọdún mélòó ọmọjọ́ ní a ń sọ̀rọ̀ bàbá rẹ̀ àgbà ó wá ń sọ̀rọ̀ ẹ̀
kẹmọ̀kẹ́mi wọ́n máa ń gùn wọ́n ní tí kálukú fi lulé ayé ẹ̀tàn àwọn èèyàn alásìkò tó fún wa tán àwọn àlìyàn náà obìnrin pàá àjẹ́ náà máa ń kú ṣùgbọ́n mi wọ́n gùn jù ti wà lọ ọlọ́wọ́ fẹ́ mú fádìkì wa ọlọ́ni kọ́ọ́lá annáàrù mathiwakum àtẹ̀yìn èyàn àtàlìjẹ̀nú tẹ́ bára yín ṣe láyé ìdínàlẹ́yìn ẹni kò ní bá lè jẹ̀nú sí kọmọ wọ́ná ìdínàlẹ́yìn ọlọ́ni khalina fiha ẹ ma bẹ́bẹ̀lẹ̀ ní gbére ni illa ma sha Allahu àfẹ́ tó bá wù pé ó tó ẹ̀rẹ̀ inna rabbaka hakimun alim ọlọ́ni ọlọ́ọ̀bá rẹ̀ ànábì sallallahu alaihi wasallam ọba ọ̀jọ̀gbọ́n ni ọba onímímọ̀ ni wa kadhalika nuwalli ba'da adh-dhalimina ba'dan bima kanu yaksibun ọlọ́ni báyìí la máa fi alábòsí sọ̀gá lérí alábòsí láti wọ́n ṣe ń ṣẹ́ àwọn alábòsí àlìjànú alábòsí yàn lọ bá òní ọwà jọ́gá fún àlìjànú ó jẹ́ ọ̀gá fún ọlọ́ni látara jẹ́ sí láyé ọlọ́run wà dó síbẹ̀ yẹn ọlọ́ni yá ma'shal jinni wal insi ẹ̀yin àlìjànú ẹ̀yin èèyàn lápapọ̀ alam ya'tikum rusulun minkum ṣé ẹfìlólé ayé yín tán ẹ̀rọ jíṣẹ́ kankan ẹ̀ráhùn iṣẹ́ láàrin yín yakussuna alaykum ayati tí wọ́n sọ̀rọ̀ mi Ọlọ́run fún yín ẹ̀rọ jíṣẹ́ tó sọ̀rọ̀ mi Ọlọ́run bá fún yín wa yunzirunakum liqa yawmikum hadha tó sì kìlọ̀ ọjọ́ ìfún yín kẹ́ ẹ má fọjọ́ ìṣeré tó dẹ̀rù ọjọ́ ìbáyín ẹ̀rí kọlu wọ́dá shahidina ala anfusina àjẹ́rì lè wà lórí pé àrójíṣẹ́ ṣùgbọ́n kí ni Ọlọ́ni wa garratumul hayatud dunya ìsẹ̀mí ayé lọ́tàn wọn jẹ ìsẹ̀mí ayé yòyún ya ní òjò wọ́n kó ń bẹ́ẹ̀ ẹ̀rí RMQK ìsẹ̀mọ̀ ayé ní ọ̀sẹ̀kẹ́ ní lọ́tàn wọ́n jẹ́ ẹjẹ́ okùn bẹ́ Ọlọ́ni wa shahidu ala anfusihim annahu kanu kafirin ọdún bá di ọjọ́ gbẹ̀rẹ̀ alìkàmà wọ́n wà jẹ́rìí lera wọn lórí pé nígbà wà láyé kèfèrí lápò láyé torí díẹ̀ ilé ìkọ́ máa jẹ́ balagul mubin ìmú ọ̀rọ̀ dé tí gbọ́ tí ò rújú nígbà tó ti sí àwọn ànábì Ọlọ́run lórí láyé má àwọn àfẹ́sì ló kù torí dẹ̀ ló jẹ́ ọ̀ranyàn fún àwọn àfáẹ̀sì kí wọ́n dìde kí wọ́n pariwo fáyé ní ariwo gidi ó ṣe pàtàkì kí a máa fi àwọn ọ̀rọ̀ ìṣeré ọ̀rọ̀ ìgbàgbọ́ ni ọ̀rọ̀ àkídà ni a kì fi ṣeré àìfi ṣeré o ìjẹ̀gbọ́n ńlá ló wà níbẹ̀ ẹ wá rí wọ́n ní àwọn RMQK wípé àwọn gbólóhùn kan ìlọ represent nínú kíw yẹn làwọn kan dé nìsìn tí wọ́n fẹ́ máa dìfẹ́ndì ẹ̀ wọ́n ní gbólóhùn mẹ́rin ni rọ́kọ̀ ya ìlú ní r
ẹ̀rẹ̀ mọ́ríkọ̀tọ̀ ya ìlú oní m kọ́ìkọ̀ ya ìlú oní q kashfa ya ìlú oní k wọ́n ni tí a máa ń pè nù ẹ̀yìn àfá àtẹ́ q ẹ bá jẹ́ káwọn èèyàn tàn yín jẹ ibẹ̀ ẹ̀kọ́ sọ́rí fún nínú wázínú náà àwùzán sọ̀rọ̀fíyà kí lélé wọn bẹ̀ kí lélé wọn bẹ̀ ẹ̀sọ́ sùlásí ni àbí rùbáyí àbí kùmásí àbí sùdásí ẹsà kéwù wọ́n ní èdè àbàrá nílé kí lọ wá dé èdè àbàrá ní wọ́n lè dìkì nìkan kí lọ wá ń bẹ̀ ọlọ́ni kúlúdú láha àwẹ̀dú rahman àyàmá tàdíhù wọ́láwọ́lá asìmá olè òsìná ó tàbá bẹ́ pè mí mo sọ bẹ́ sì pè mí ya Allah ya rahman ya razak ìbúlẹ̀ tí lọ́dọ́kọ̀ ya ìlú ẹmú wá àdísì tó sọ ọ̀rọ̀ àwọn ẹni sájọ́ sọ ìbá àwọn àlìjẹ̀nú lò ìbá àwọn ẹ̀dá Ọlọ́run bá lò ní ó kọ wọn ní gbogbo bá ti rí yá arúfù nìdá ní jẹ́bẹ̀ Ọlọ́run pé òdù ní ẹsẹ̀ jìbìlá pé ní ẹ̀pẹ̀ ló pé ń bẹ nínú ẹ̀sìn àwọn mùsùlùmí ṣírkù dùá ẹbọ táa sí látara àdúà tàbá ti pé nǹkan mí lẹ́yìn Ọlọ́run ẹbọ ni tàbá pé yá Muhammad ṣe nǹkan báyìí fún mi rẹ̀ Muhammad ṣe nǹkan báyìí fún ẹbọ ni yá Musa yá Isa ṣe nǹkan báyìí fún mi ẹbọ ni yá Dawud yá Suleiman yá Ibrahim ṣe nǹkan báyìí fún mi ẹbọ ni kọwàá tó débi orí ìyá mi orí bàbá mi alájọbí ọlọ́ni ud'uni astajib lakum ebi ní ẹgbẹ̀ mi ní ma dáyún lẹ́mọ́ pé nǹkan mi ẹsẹ́ wọ́n fẹ́ ká pé nǹkan mi lẹ́yìn Ọlọ́run ṣírkù ní ọmọ ìṣirò dùá ẹbọ dára sí látara dùá kò sí yàtọ̀ láàrin tí ń tapó sí nǹkan ẹn tó ń forí balẹ̀ fún òsà àtàrí tó ń pè nǹkan lẹ́yìn Ọlọ́run bákan náà ní ṣírkù akbar yóò kú ìmọ̀ nìmìlá ìmọ̀ yàn kó nú ẹ̀sìn ni yóò ní jẹ́ mùsùlùmí má kódà pé pọ́ ní lídì irun fún mọ́sálásí inú àkáàtì Ọlọ́run fáìlì Ọlọ́run kèfèrè ni ẹjẹ́ wọn bá yín sọ tọrọ ẹ̀tàlẹ́fẹ́ máa parọ́ fún ẹ̀pàríwò làwọn àfáà pàájọ́ jẹ́ tí wọ́n fi lówó túbà jẹ́ ọmọ túbà àsáwákà ọwà mẹ́ àkísẹ́mtọ̀ àlékún abẹ́gbàgbé ni gbúgbúra fún yíó ẹwà máa dáwọn orúkọ ẹ̀ ìbáriwo ní a fi lọ fi pamá lẹ́tọ́ wọ́n fẹ́ wú jáde torí díẹ̀ kámọ̀ wípé ìjọ burúkú ni kásì kó ń bẹ àtàbáwà ń bẹ kásì kẹlù fáwọn ọmọ wa a sì ń gba àwọn àfáà níyànjú àwọn àfáà lè ké ó tó bá dá àwọn ọmọ ilé ké ó náà pọ̀ ń bẹ ẹ pariwo mọ́ wọn ẹ̀yin àfáà oníwàásí ẹsẹ̀ wàásí láti gbógun ti wọn wọn kìí ṣe mùsùlùmí ẹbẹ̀ tí ń jáde lẹ́nu wọn ẹnìkan ló fẹ́ tó sí sórí tó sí ẹlọ gbọ́ ẹnìfẹ́ máa tààyé ẹ̀sì gbọ́yé ni níta àgbàlẹ́rò kan ẹ̀tọ́ ní ọ̀sọ́lọ̀ nígbẹ̀tọ̀ àbàjẹ́ ẹwà tó ní pé gbogbo ẹ̀ lágbàláyẹ̀ ẹ̀yọba jẹ́ mùsùlùmí ara wa ni ìyọba jẹ́ kìrìsìtẹ́nì ara wa ni ìyọba jẹ́ lẹ́bọ níbi ẹ̀tẹ̀ tó fèèlì nù ẹgbàgbé làkún dínúkún wọlé ẹ̀dì ṣebí jẹ́ wọ́n náà fẹ́ dẹ́sì pọ̀ láyé ànábí ọlọ́ní kò ẹ̀sìn ọ̀dàpọ̀ tó lè díẹ̀ tàkọ́ fẹ́ sọ́mbẹ̀ fún ààrẹ tó bá yá tó máa tẹ̀síwájú ká mọ̀ yí pé àwọn èèyàn ń pè sẹ́ẹ̀ ní sọ sí ní a ń sọ sí pé àwọn ìjọ yẹn kìí ṣe mùsùlùmí kìí ṣe pé wọ́n ṣe mùsùlùmí gidi wọ́n kìí ṣe mùsùlùmí rárá
nínú òṣùwọ̀n ẹ̀sìn ọ̀dọ̀ Ọlọ́run, nínú òṣùwọ̀n tẹ́yẹ̀ fi jẹ́ mùsùlùmí nínú àkídà ìsìlámíyà, wọ́n kìí ṣe mùsùlùmí gẹ́gẹ́ wọ́n kìí ṣe mùsùlùmí gidi. Ẹ má jẹ́ wọ́n tàn yín, àfẹ́ bá fẹ́ kó mẹ́ yóò tún wẹ́wẹ́ sínú ìsìlámù ni. Ìyẹn ni súnkínú wọ́n ní àsìkò pẹ̀lú àlìjànú. Ìjọ abáláǹfààní àti sọ fún ìjà ń pè ní àgbáyé àlìjànú àti bí ẹ́ sí bọ́mọ̀ ẹ̀dẹ́ ìyàn lò àti gbogbo nǹkan tá a sọ lọ a máa gbọ́ àgbọ́yé rẹ̀ kí a tó ra fún ìkọlọ̀ fún ẹ̀sọ̀wájẹ́ wa.